have started before we give glory to God today. Glory be to God that the work has started already. So we give glory to God. One love. So shop mama lele. So can you, don't worry, everything will be back. So we be in the shop mama. We have a plot ni. Then have a plot one here ni. You like one of it tabi. Ben. Have a plot to wa lẹ́yìn mama. So have a mama ni so plot ile half náà ni o. Torí half lọ́dọ̀ mama. So half yẹn wọ́n ní wọ́n fẹ́ tà. So wọ́n náà fẹ́ tà. Bẹ́ẹ̀ mi ní surprise o. Torí tán bá ti tà tán lọ́wọ́ ẹni tó bá rà èmi náà ṣe kíni. Èmi náà gbọ́dọ̀ gbẹnu sí. So we give glory to God. Wow, our glass is there, all right. Oh, fine, go. Very cool. Very sin you ní ga jù báyìí lọ. Ṣé mo ṣe pé yóò ṣe jókòó báyìí. Mi lè jókòó lé torí white mo wọ̀. But yóò ṣe jókòó báyìí. So first yẹn ò lè ga jù báyìí lọ. So come. Lovers all over the world, God bless you. Anika fi surprise yìí ni àti bí màmá wá ní ìrọ̀lẹ́ yìí. She needs to. Ọkàn wọn ti ń fà. She can't wait to be here, so she's here. Wọ́n ti ẹ̀ sí ọkọ̀ wà ń bínú. So due to pé àǹtí tó jí ọmọ wọn, àwọn náà ti dé. So wọ́n wà pẹ̀lú wọn. For convenience, mama tẹ̀tí ọkọ̀ wà ń bínú. To the glory of God, mama ẹ̀kọ́lẹ̀. Àlàáfíà. Ẹ jókòó yín. Ṣé lẹ ti ready ni? Ló ti ready ni, wow. Ṣé lẹ ti ready ni? Wow, that's it. That's great. Compliments lókù. So mama is here. And so we're gonna want to be at what's your money. So mama is here, mama ẹ wá kí àwọn èèyàn. Wọ́n kú ló yẹ bọ̀dá. Mama yẹ kí àwọn èèyàn. Mo kí ẹ̀yin èèyàn mi o. Mama gan mẹ́tò sí wọ́n ní tó. Mo kí o. Ẹ rí pé kíkú tòní tún yàtọ̀. Kí lẹ gbé? Ìdùnnú tòní ó tún yàtọ̀. Ó tún yàtọ̀. Mo kí o. Ẹ ṣé mo dúpẹ́. Mo gbé yínká. Mo ṣe ń lọ́ba. Mo fìyìn fún yín. Mo fògo fọ́lọ́run lórí ayé kálukú wa. Ẹ ṣé o. Inú ilé mọ̀lẹ́bí tí mo jókòó báyìí. Àwọn àjọkò pé. Ìyá landlady. Ẹ máa ń gbọ́ latest landlady ló jókòó yìí. Màmá báwo nínú ìṣèdò tó lè ní? Báwo nínú ìṣèdò tó? Mi lè sọ. Ẹ lè sọ. Ọ́ ni wọ́n sọ oúnjẹ kí wọ́n á jẹ fún mi. Ebi ò pa mí. Mo ti yó. Inú mi le. Inú yín le ẹ̀. Màmá ẹ jẹ́ jàmùlà. Ṣé mọ̀ pé okun la fi ń gbé tìta? Wo eléyìí. Èmi sẹ́ jàmùlà tán ní ìsinmi. Kí ló dé yóò sì jẹun? Ebi ò pa yín. Mama sọ pé inú àwọn dùn. Mama is happy today and we return all glory, all adoration to our Father. Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe. Ọjọ́ rẹ̀ bí àná tí wọ́n dé tí ó ń tẹnu àti ìjáde pé nítorí àìlera màmá pé àwọn tán fẹ́ gba ilé wọn kó wọn gbà wọn sílé. But to the glory of God, ṣíṣe ní tènìyàn àbí rírò ń tènìyàn ìṣe ìtọ́lọ́hún tẹ́nìyàn bá sọ pé ó tán Ọlọ́run á dẹ̀ sọ pé kù. Mo sọ̀rọ̀ kan lánàá mo ní gbogbo ẹ̀yin tẹ́ máa sọ pé ìrètí ẹ̀sìn èèyàn pé ṣé ẹjọ́ lọ́hùn ni ó ṣàmọ́ lóhùn retí ìwọ kọ́ ló dá mi ìwọ kọ́ ló bí mi ìwọ kọ́ ló wò mí dàgbà arónípín yẹ kú sí arónípín kú òsì ọ̀tá kú ìyà ṣèbílẹ̀ ló ti dúró kalẹ̀ yìí ẹgbẹ́ látọ̀kan ẹja wo ṣọ́ọ̀bù rèé ṣọ́ọ̀bù náà ti fẹ́ balẹ̀ to the glory of God ṣọ́ọ̀bù ti fẹ́ balẹ̀ màmá inú wọn dùn gan ayọ̀ wọn dẹ̀ fún
Ó yá yí kó lọ bẹ̀rẹ̀ jẹ́ mi ní òkú tí wọ́n lẹ́yìn bí. Ó yá gbé wá sí ẹgbẹ́ báyìí. Ṣọ́ọ̀bù rẹ o. So wọ́n máa bá wọn kí wọ́n máa ṣe náà wọ́n bá wọn wọ́ gbogbo lẹ́bí báyìí. To the glory of God we are happy. Mama is happy. Inú wa dùn pé inú màmá ń dùn. Ayọ̀ wa kún torí pé ayọ̀ màmá kún. Ẹ wo màmá tún lẹ́yìn ìkùnlé. Wọ́n tún ní ẹ̀yìn ìkùnlé. Ẹ wo look at her background. Ẹ wo ẹ̀yìn ìkùnlé wọn. Òun ló tẹ́ lọ yìí. Ẹ̀gbẹ́ ń bẹ̀ yẹn dẹ̀ tún ní parking space wà ń bẹ̀ yẹn lè drive down wá síbí báyìí. Sọ́jà lọ́dọ̀ mọ̀mọ́. Ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ ti ń dìde. Mo fẹ́ pray fún gbogbo ẹni tó ń wò wá pé ìrànlọ́wọ́ tí kìí tí ìrànlọ́wọ́ tí kìí ṣá ẹ̀mí mi máa gbèrìdé fún wa lọ́wọ́. Àmín Jésù. Gbé láti wájú yẹn. Very good. Inú ṣọ́ọ̀bù wọn rèé. So bọ́gláàrì máa wà ń bí báyìí súnmọ́ bí. Bọ́gláàrì máa wà ń bí báyìí. Ilẹ̀kùn máa wà ń bẹ̀. Màmá máa àti lísì tán máa tà. Akọ̀wé mi dà. Àti lísì tán máa tà. Ibi tá a list ẹ̀ sí máa kà fún wa. So ṣọ́ọ̀bù lélẹ́yìí. Ó dá ń bẹ̀ yẹn. Fine. Àti lísì tán máa tà. So bọ́gláàrì àwọn àbí ilẹ̀kùn àwọn àbí. Dẹ̀ má bọ̀. Bọ́gláàrì máa tún wà ń bí báyìí. A máa bá wọn kan pákó. A bá wọn set ṣọ́ọ̀bù yẹn. At least fún màmá ó sì ṣe dáadáa. Ṣọ́ọ̀bù yìí ó sì wà dáadáa. Ó yá máa bọ̀ lọ́dọ̀ màmá. Màmá ṣọ́ọ̀bù yín rè o. A ti plan gbogbo ẹ̀ mọ́ra wọn. Pé ó ti ṣe é ṣe. Visitors toilet lélẹ̀ àti ẹgbẹ́ sójú kan. Ẹ kú mẹ́yẹ. So visitors toilet lélẹ̀ to the glory of God. Ibi ni ẹ̀yin àlejò. Ẹ̀yin tẹ́ bá bá màmá lálejò. Ó bá jọ gèlè. Ó bá jọ gèlè rẹ jù bẹ́ẹ̀ lọ. Tó bá ti bá màmá lálejò visitors toilet rí. Àbí màmá ṣé ẹ gba àwọn àlejò yín láàyè ká máa yàgbẹ́ nínú yàrá yín. Ṣé bá ń gbé sójú màmá? Àwọn náà wò pé Àwọn ok pé special ni. Pé àwọn náà ò ní fẹ́ ọbẹ̀. Màmá táwọn ọ̀gá tíátà tó bá wà yín wá ń kọ́. Àwọn náà wọ́n kì mí Wọ́n kì í ẹyin tí mo sọ pé ṣébí làwọn náà lò. Àwọn náà wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn náà wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Màmá ó yá màmá tẹ́mi bá wà yín wá ń kọ́. Èmi. Bàbá onílé. Tẹ́mi bá wà yín wá kọ́ wọ́n. Níbo máa ti yàgbẹ́ mọ̀mọ́? Ṣébí náà ni. Màmá orí kan ojú kan lọ. Àlejò lèmi náà visitors toilet la pè é. Tẹ́mi náà bá wá ibi làwọn ló wà bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́wọ̀. Ẹ kú omi àfẹ́yàgbẹ́. So inú màmá dùn. Inú wọn dùn gan. Ọ̀sán yìí ni a kàn try láti gbé wọn wá because inú màmá ń dùn gan. Ó dàbí kan ti wà ń bí. Inú wọn dùn gan. Inú ilé arúgbó wa ni wọ́n ti wà láti ọjọ́ wo. Láti ìgbà tó ti dé last Friday. Láti ìjẹjẹ so. Ọ̀sẹ̀ yìí ni ilé ìpé ọ̀sẹ̀ 4. Àti bá ara lẹ̀. Àti kọ́ wọ́n bẹ̀rẹ̀ foundation. Àti igbá àtàwọ̀ ọ̀sẹ̀ yìí lọ́pọ̀. In fact Saturday ló máa ṣe pé 4 weeks. Ilé yìí ò tí ì pòṣù kan o. Ó dán di 30 o. Ilé tẹ̀wọ̀n yìí ò tí ì pòṣù kan o. So gbogbo ẹ̀ṣẹ́ rí tí gbogbo yín máa sọ pé Àgbàlá Gabriel aláṣeyọrí awakọ̀ Ọlọ́run ni o. Because ẹ wọ́n jẹ́ta ń sọ tí mo ní ẹ mọ̀ wọ́rì ṣe ilé gbàtẹ́nì kankan ẹnìkan ní pásítọ̀ ẹ dẹ̀ ń sọ bíi pé ìpówó kan tí wà lẹ́mu ní Ọlọ́run ó ṣe é torí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ká ní kò ṣe rí mi ní fọkàn yín balẹ̀ ṣùgbọ́n ó ti ṣe rí so adùn ṣe bí n tọ́lọ́run lọ́wọ́ sí ni gbogbo èyí tẹ́ lọ́wọ́ síṣẹ́ ilé yìí ojú ò ní tì yín. Àmín Jésù. Ẹ sàmì ẹ̀mẹ́ta ni màá gbà á ojú bá tí o ṣàṣeyọrí ẹ̀ gbogbo àyànmọ́ tó lè sàmì àlójú ò ní tì yín. Àmín Jésù. Sáwọn méje sàmì wọ́n gbàdúrà lórúkọ Jésù lórí gbogbo tẹ́ ẹ dáwọ́lé wọ́n retí kójú tì ọ́ lórí ọmọ wọ́n retí kójú tì ọ́ lórí ọkọ lórí ilẹ̀ tó rà wọ́n retí kójú tì ọ́ ládùúgbò tó ń gbé àwọn àdúgbò gan expect kójú tì ọ́ ṣùgbọ́n sàmì Isaiah 50:7 ó nítorí Olúwa Jehovah yóò ràn mí lọ́wọ́ nítorí náà èmi kì yóò dààmú
nítorí náà ni mo ṣe gbé ojú mi rí bí òkúta líle èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí sàmì ojú ò ní tì ọ́. Àmín Jésù. ọkùnrin tó tẹjú mọ́ mi lọ́run láyé ò dé sàmì so mo kàn fẹ́ kójú ó tì ọ́ lórí iṣẹ́ yẹn ni sàmì àlójú ò ní tì ọ́. Àmín Jésù. ẹ̀yin ọkùnrin tí ẹ wà ń bẹ̀ yẹn sàmì ojú ò ní tì. Àmín Jésù. ìrànlọ́wọ́ ńlá ọ̀run gbé dìde. Àmín. ìrànlọ́wọ́ ńlá lélẹ́yìí o. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Bẹ́ẹ̀ni. wọ́ọ̀tì ilé yìí is 11 million plus yes. gbogbo ẹ̀ ló wà ní hòtẹ́ẹ̀lì kalẹ̀ wọ́ọ̀tì ilé bá a ṣe wà ń bẹ̀ yìí a lè ṣe ń count ibo wá la dé àti parí iṣẹ́ kò sí yín tó pọ̀ mọ́ ibo la dé ni pé a fẹ́ kan ṣọ́ọ̀bù màmá a fẹ́ kan ṣọ́ọ̀bù wọn a fẹ́ bá wọn rẹ̀ kán wọlé lẹ́ẹ̀kan sílẹ̀ then a wà já ọjà sínú ẹ̀ a fẹ́ bá wọn rẹ̀ a fẹ́ bá wọn rẹ̀ a fẹ́ kàn án rẹ̀ á fi ilẹ̀kùn sí á fi bọ́gláàrì sí á plásítà ẹ̀ a dẹ̀ fẹ́ gbé géètì sẹ́nu ọ̀nà a fẹ́ ṣe géètì sẹ́nu ọ̀nà so àti kọ́ máa kàn án kíkàn àti sílì 110 ilẹ̀kùn bọ́gláàrì tó máa gbé sẹ́nu ọ̀nà 100,000 plásítà wíwọ́lẹ̀ 120 géètì yẹn 230 gbogbo ẹ̀ jẹ́ 560 àti géètì ẹnu ọ̀nà yìí àti pọ́n máa kan ṣọ́ọ̀bù màmá gbé síbẹ̀ ṣọ́ọ̀bù màmá àti pọ́n máa kàn án ẹ̀mí àwọn èrò ti pọ̀ online alójú òní tì yín Àmín Jésù. wo ojú tó fi ń wò mí yẹn ò ní fi sunkún Àmín Jésù. àwọn kan dẹ̀ máa sunkún kí oṣù tó parí ṣùgbọ́n ìwọ sàmí nínú àwọn tó máa sunkún ẹ̀mí mímọ́ yọ ọ́ kúrò Àmín Jésù. ṣọ́ọ̀bù rẹ̀ náà kí la fẹ́ ṣe ó tá a fẹ́ ṣe ni pé géètì a fẹ́ perfect iṣẹ́ ti wa perfection ni à ń ṣiṣẹ́ àbọ̀ a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń fún wa ṣe a dùn ó ṣe bí ntọ́lọ́run lọ́wọ́ sí wàá ṣòro ṣe bí ntọ́lọ́run ò lọ́wọ́ sí ògo ni fún Jésù Hallelujah. fún wa lílé ṣe so géètì síwájú ń bíbá géètì main gate ilẹ̀kùn sí ṣọ́ọ̀bù màmá ilẹ̀kùn onírin bọ́gláàrì kíkan gbogbo ẹ̀jẹ̀ 560 then a fẹ́ ṣí ọjà fún màmá ọjà tá a fẹ́ ṣí fún wọn ẹni kan máa ta provision tó máa ta one màmá nílò freezer owó bá ń gbé sí dáadáa kán wò dáadáa ẹni ẹ̀ ń wò wá ó mọ̀ ní o pé fóònù tó fi ń ṣe live náà máa mọ̀ pé wọ́n múra sí ṣùgbọ́n tí má yọ sí ọ màá dọ̀fẹ́ dọ́dọ̀ ẹ̀ màá dẹ̀ gba fóònù ọwọ́ ẹ̀ yìí sì ní fún ọmọ àwọ̀ lọ tàá sì fi dé èèyàn mọ̀ wòran so freezer 180,000 generator tó dọ́ máa ní generator wọ́n máa nílò generator 170,000 big cola big one 20,000 small big cola pack ni o 10 pack ó ní small big cola 10 pack multi 10 pack bottle water 10 pack tí màmá ó máa ta ní o ọjà wọn ní o 3 crown 1 pack 11,000 bọ́fìtà àwọn róòlù yẹn 5 rolls Milo 5 rolls Dano 5 rolls Fearless commando èwo ni commando energy drink More energy. commando commando àti máa ń polówó sẹ́yìn ẹ̀yà kówó wá o gbogbo àyìn tí mò ń porúkọ ọjà yín bí ẹ kówó wá ni o commando chakisan blue sling so mama ó ta pure water náà 10 bag so ẹ ta pure water mama láwọn ó ta pure water náà so mama ṣe ń ṣe tíátà torí mama ó rìn mama ẹ̀ sì máa ṣeré Àmín Jésù. wọ́n máa ṣùtù fíìmù nù lé àwọn mọ̀ ń gbọ́. Ẹ má bínú sáà ẹjọ́ bá wa sọmọ pé màmá wọn kọ́ yaṣẹ́ fún màmá nínú ilé. kọ́ wọ́n yaṣẹ́ Wọ́n ya fíìmù fún ẹ̀yin màmá. bàbá wa òṣèré ẹ̀yin dàdí wa ẹ̀yin màmá wa ẹ wá yaṣẹ́ fún màmá nù lé ilé ìgbàlá ti fẹ́ kẹ́ yaṣẹ́ kẹ́ wá sọ fíìmù yẹn ní Iyaibeji Olúwadùnmí nínú àbí wọ́n máa sọ fíìmù bẹ́ẹ̀ ẹ ní mu fíìmù yẹn ní Iyaibeji Olúwadùnmí nínú so gbogbo ọjà tí màmá ó tà pátápátá àti generator àti freezer jẹ́ 518,200 adìdí lọ bá ọlọ́jà ní pé yá máa kọ́ fún wa níṣì ń kọ́ fún adẹ̀ ń kọ́ gbogbo yàtọ̀ máa ta àti freezer àti generator jẹ́ 518,000 géètì tá a sọ roofing ṣọ́ọ̀bù wọn gbogbo ẹ̀ jẹ́ 500 mo ti pa á dé 560 nìyẹn jẹ́ ẹ bá ń ṣìpò 580 plus 560 so God bless mama ẹ wá dúpẹ́ ẹ wo oore Ọlọ́run ẹ wo oore Ọlọ́run ẹni bá mọ oore Olúwa o ẹni bá mọ oore Olúwa o kò tún kẹ̀kẹ́ ìjó sílẹ̀ ó yá Thursday la máa sílé yìí Thursday wọ́n ti máa kún tán Thursday tó o bá wá èmi àti ẹ máa jà àǹtí yẹn ní dádì Amẹ́ríkà mo wà ẹ kò sí wàhálà
màá rán aeroplane kan wá ọ̀fẹ́ ní òkò yín débi yóò kó yín débi láàárọ̀ yóò dẹ̀ padà lálẹ́ ṣó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá wá lè wá ẹlẹ́fẹ́ jàmùlà ẹ má wọ̀rí màá bá yín sẹ́ǹdì àmàlà yín túrò ẹyẹ tó gbóúnjẹ fún Èlíṣà lọ́jọ́ sí tó gbé ẹran fún láàárọ̀ tó ń gbé àkàrà fún lọ́sàn-án so ọjà tán fẹ́ tà àti freezer àti generator ẹ bá máa po kọ́mẹ́ǹtì yẹn fóònù mi dà ẹ bá mú fóònù tèmi náà ó yá ẹ máa kọ́mẹ́ǹtì ibẹ̀ láti bẹ̀rẹ̀ torí akànwá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ibi tí lè dé dúró then màmá wá fojú ba ilé wọn màmá ò tí ì dé o ẹnìkan ní à tó ti wá dé ni wọn ò tí ì dé wọn kàn wá fojú ba ilé wọn inú wọn ń dùn gan ẹ mà odidi ilé la pé ilé tẹ́lòmíì ṣe foundation ẹ̀ tí ò gbé bẹ́ẹ̀ tó fi kú iṣẹ́ tẹ́lòmíì ṣe kó ralẹ̀ tí ò dé ralẹ̀ tó gbọ̀rún lọ so oore ọ̀fẹ́ ni màmá akínyín kú oríire àwọn BBC wọ́n wá láàárọ̀ BBC wọ́n bá mi lálejò ní àárọ̀ ní church mo wà ní church wọ́n ti wà opportunity because mi ń sin church time yẹn mo kàn rẹ́ ní àwọn aṣojú BBC mo ní ẹ pẹ̀lẹ́ sá o wọ́n ní àwa náà káàbọ̀ adé kíra wọ́n ní àwọn gbọ́pọ̀ ní a fẹ́ sílé mo ní kì í ṣe ní wọ́n wá níjọ́ mo ní ọjọ́ Thursday wọ́n wá ní àwọn náà ń bọ̀ wá ṣe live show ìyẹn live orí àwọn BBC Yorùbá wọ́n láwọn ń bọ̀ wá ṣe live ìyẹn níjọ́ Thursday tó mọ́ ibi àkún gan ibi àkún gan so àwọn BBC náà máa wà ń bí ní Thursday tó ń bọ̀ wọ́n wá gbé tó ń ṣẹlẹ̀ live pé ṣé tòótọ́ ni àbúrò ni ẹ wà á rí tọ́tù gbogbo Ọlọ́run ń lo Àgbàlá Gabriel Foundation láti kọ́ wọ́n ṣe máa ń kà wọ́n ní ìṣòwò ìbá yín o ìbá yín tú mi là ìbá yín yóò dà fún yín so God bless you lovers and brothers we love you thank you for your support orí yín ò ní gbàbọ̀dé ọ̀tá ò ní yọ̀ yín ẹ wo oríire tẹ́ ẹ dáwọ́lé ó máa yọrí sí rere àánú yóò jáde wá fún yín ó yá ọjà lókù because wọ́n máa kan ṣọ́ọ̀bù wọn lọ́la wọ́n máa rẹ̀ afẹ́ everything ti ready before nemi ó máa yẹ ká jẹun lọ́jọ́ nemi sorry nemi kọ́ ìṣẹ̀lẹ̀ ni o house warming mo ti bí afẹ́ kó mọ ni ẹ dàpọ̀ sí Iyaibeji ló bí mi náà bí mi so mọ̀mọ́ ẹ má wọ̀rọ̀ tẹ́ wọ́n máa ṣeré èmi àti yín àjọ èmi náà sùn ti fíìmù báyìí èmi àtàwọn bàbá délé òdùlé àjọ ní bàbá ẹ̀ lé dá jẹ́ o mọ̀mọ́ mo fíìmù yìí kan jẹta ẹnìkan lówó bá sẹ́ǹdì mo ti bẹ̀rù àwọn ọmọ náà wò nílé wọ́n ní sí mọ̀mọ́ yìí náà wà á rè mo ní ògo ní fọ́lọ́run ẹ̀yin tẹ́ mọ́ wo fíìmù wọn ìyá rẹ̀ o so God bless you lovers all over the world yes ibẹ̀ láti bẹ̀rẹ̀ kí la fẹ́ ṣe ká kan ṣọ́ọ̀bù gbogbo tábìlì wọ kọ́mpáǹdì ti wà ńlẹ̀ ká kan ṣọ́ọ̀bù ká ṣe géètì síwájú ká bá mọ̀mọ́ já ọjà síbo sí ṣọ́ọ̀bù wọn ṣé yóò ṣeé ṣe lovers ṣé yóò ṣeé ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ṣé yóò ṣeé ṣe ṣé yóò ṣeé ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ẹ lanu ẹ kọrin ó ti ṣe bàbá ti ṣe o ó tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ìyẹ́ Ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà. Kí ló kù tá a fẹ́ ṣe mú láfẹ́ kan ṣọ́ọ̀bù wọn a fẹ́ já ọjà sínú ẹ̀ a lè fẹ́ ṣe géètì dandan ni ká ṣe géètì ẹ má bọ̀ nínú ilé báyìí wá àwọn bíi àgbà òkè ẹ̀ ló máa fún wa lága so kitchen cabinet ló kù kí ni ẹ máa wá àwọn nǹkan yẹn wẹ́wẹ́wẹ́ ni bó ni dining lélẹ̀ so kitchen ni as you can see kitchen ni ọ̀yá kitchen ni so iṣẹ́ ti lọ gan to the glory of God láàárọ̀ ọ̀la a fẹ́ lọ gbélé second estate wa ilẹ̀ yín màmá wọ́n náà fẹ́ ta áfì plus tó kù lẹ́yìn wọn wọ́n ní ẹnìkan ẹni tó ní òun fẹ́ ta mo ní àwọ̀ òra lè mọ́ báyìí. God bless you we love you màmá ó yá ẹ kí wọn pé wọ́n ṣe kẹwàá tún sọ pé ká ṣe délẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń sọ kọ́lọ̀ sí wà bẹ̀rẹ̀ ṣe. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun ẹ kúṣẹ́ o
Olúwa wà pẹ̀lú yín Olúwa. Àmín. Ẹ bá wọn sàmì. Àánú Ọlọ́run yóò yíká. Àmín. Àánú Ọlọ́run yóò farahàn. Àmín. Ìyanu ayọ̀ yóò farahàn. Amen. Ẹ ṣeun o. Ẹ má wàá jó takú báyìí. Ẹ má jó sùn. Ẹ má jó sùn o. Àmín. Ẹ má jó sùn yín o. Àmín. Ẹ má dá sí o. Yes, Ọwọ́ mi ma'am. lọ́wọ́ ìrànlọ́wọ́ náà rí ẹja tó tẹ̀síwájú. Ibo ló kù sí afẹ́ kan ṣọ́ọ̀bù yìí afẹ́ kàn án wọ́n á ṣèlẹ̀kùn sí wọ́n á ṣe bọ́gílárì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ti tún lọ lábẹ́nú tó pọ̀ gan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń fún wa ṣe ibi ni kò wá dúró sí bọ̀dá. So the Lord bless us as we ragabo mama. Ṣé mo gbà á? Bí a kò gòkè díẹ̀. The Lord bless us. Ilé kíkọ́ kì í mọ̀ sọmọdé ara. Bẹ́ẹ̀ni o. Ilé kíkọ́ ilé kíkọ́ lọ́ọ̀kan yẹn kó gbọ́ látọ̀kan náà lọ́ọ̀kan yẹn kó gbọ́ ajé àdúgbò rẹ̀ ẹgbẹ́ látọ̀kan ilé kíkọ́ ilé ìtún wa dúró lẹ̀ ó dúró lẹ̀ ó dúró lẹ̀ gbólé fọlọ́ ó dúró lẹ̀ máa bọ̀ nǹkan pè ní kéèyàn ṣiṣẹ́ rè é omi tẹ́mi mu ò ní sàn kọjá mi mo gbọ́ngbọ́n kí n dínkù mo gbọ́ngbọ́n ẹ̀ ká dínkù pé ẹ ṣe nǹkan báyìí mọ́ ìbíyàlẹ́ fẹ́ gbé irọ́ gbogbo ohun tó bá ṣe fìbẹ̀rù Ọlọ́run kún ṣèbí nínú ìrìn àjò yìí ṣèbí bẹ́ẹ̀ lẹ́nìkan ti pè mí dádì fún un tẹ́ ẹ ṣe yìí ó yá ńgbà bá rí mi ẹ wá lọ sinmi díẹ̀ London mo ní sẹ́mi àbẹ́lòmí kẹ wá dọwọ́rú òrè lè mọ́ ti bẹ̀ jáde ẹ̀yin tá a jọ ń lọ Jordan ẹ máa múra sílẹ̀ à ń lọ sí Jordan ní April 15 so àwọn Artway airline mo ti gbàgbé yá bí sàmọ́ gbàgbé orúkọ wọn ni so ẹ máa múra lẹ̀ gbogbo yàrá diaspora London UK káàkiri Germany so adé ń lọ sí Jordan àbá ti Jordan dé báyìí àwa sinmi díẹ̀ ní London àbá dé àtúntò gba Jerusalem lọ ọdún yìí ọdún gbèdìde ni ọdún ròyìn ayọ̀ mọ̀mọ́ sẹ́ lọ Jordan sẹ́kún mọ̀mọ́ náà lọ Jordan mọ̀mọ́ ẹ lọ ẹ ti rìn kí n tó ṣe bẹ́ẹ̀ di ẹ ti rìn mọ̀mọ́ máa rìn àpẹẹrẹ ti ń wà mọ̀mọ́ kí làwọn àpẹẹrẹ tẹ rí mo ti ń ẹ ti yí padà dáadáa ó ti ń yí padà dáadáa ògo ni fún Jésù ṣe fẹ́ dìde ni. Sórí nǹkan ni ẹ máa yà blọ́gà eléyìí ẹgbẹ́ o blọ́gà eléyìí ẹgbẹ́ o yéé ẹgbẹ́ yéé ẹ̀mí ìfọ́ àfọ́mú o àfọwọ́mú wọn àti mo ká tó níbà ìtẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí so wò dúró yéé One minute. Hey! Ẹ̀mí mímọ́. Ògo ni fún ọ. Jésù. Ṣé ò yọ lẹ́nu ni? Sẹ́ẹ̀rì ìkẹyìn wọ́n fọwọ́ mú wọn. Ẹ̀mí mímọ́. Jésù. Kẹ́ẹ̀fìrì ló kù. Ẹ wà rìn sórí Olúwa ṣe. Yé! Ẹ̀jẹ̀ ìjọkọ̀ yé! Sóòrí ni. Kòró yín. Irọ́ ni. So gbé wọn sá. Yé! Ẹlẹ́dàá yí àtọ̀run. Èèyàn mélòó? Kí ló ń sọ lọ́run láì? Só ò lè bá wa yín lọ́run lógo ni. Ọlọ́run ògo ni fún ọ. 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 Ó yẹ ẹ jókòó. Olúwa ṣe o.
I have a very big God, oh. He's always by my side. A very big God, oh. By my side, by my side. I have a very big God, oh. He's always by my side. A very big God, oh. By my side, by my side. By my side, by my side. By my side, by my side. By my back. By my side, by my side. A very big God, oh. Yeah, by my side. A very big God, oh. By my side, by my side. Hallelujah, hallelujah. Yes, Jésù. Jésù ọmọ Ọlọ́run. Jésù ọmọ Ọlọ́run. Jésù ọmọ Ọlọ́run. Jésù ọmọ Ọlọ́run. Gbogbo mi. Gbogbo nǹkan lọ́wọ́ mi. Kò dá wa sí o, kò gba nǹkan lọ́wọ́ wa. Ẹni àjọ Sánádà, wọ́n ti kú, wọ́n ti lọ. Ẹni àjọsọ ní ó lè dọ̀la ká máa rí mọ́. Kábíyèsí rí ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọ̀gbá ní gbanigbani tí ń gbọ́ ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ọlọ́run tó le tó ní agbára. Pípẹ́ nú ọlá títàn nú ògo. Aṣíwájú ogun lálẹ́ akẹ́yìn ogun lábọ̀. Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Sórí pẹ́sẹ̀ ìyanu Ọlọ́run wà. Màmá kí ni ẹnikẹ́ni gbà lọ́wọ́ yín kó tó ṣe báyìí? Kí ni wọ́n ní kẹ́ mú wá? Àṣírókẹ́ kí ni kẹ́ mú wá kó tó rí báyìí? Ẹ̀rẹ́ múlẹ̀ àràgùtàn. Ṣọ́ọ̀ṣì òbèrè 1,000. Kódà ṣọ́ọ̀ṣì ò béèrè pé bó ọtí ẹ̀ béèrè nǹkan kan. Ó dáná ó yá jẹ́jẹ́. Bàbá mi, o ṣé o. Màmá ẹ ti rìn. Ẹ ti rìn. Àmín Jésù. Ọlọ́run ọba tó mọ gbogbo nínú ohun gbogbo òun ni pé ó ń fi àdúrà ó wá fi ń gbé mi ró. Àdúrà. Ó ń fi ń gbé mi ró. Torí pé tí dádì bá bẹ̀rẹ̀ àdúrà wọ́n gbàdúrà fún mi wọ́n gbàdúrà fún mi àwọn gbogbo àwọn àfàdúrà jagun. Pátápátá. Bẹ́ẹ̀ ni wọ́n ń lò fún ẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún orí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gbogbo wọ́n fi bá mi gbàdúrà sí. O ṣé Jésù, o ṣé o, o ṣé o, o ṣé àríyànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ tún appreciate àwọn prayer warrior church wọ́n lọ lé o àwọn prayer warrior wọ́n lọ lé o wọ́n lọ sílé o wọ́n dúró sí church ẹ̀gbọ́n lè mí fún wọn ní nǹkan kan ní fún wọn kọ́bọ̀ lẹ́yìn pé kan jẹun tó bá fẹ́ break ọjọ́ wo lára míìkì fún wọn jẹta lẹ́yìn ẹ̀ ṣé wọ́n gbọ́kọ́ ẹni mo fún $5 kọ́bọ̀ mi fún wọn wọn torí owó ṣe àwọn eléyìí ní mi sí àdúrà ẹ̀yin prayer warrior church orí yín ò ní gbàbọ̀dé. Màmá olóríire dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin àfàdúrà jagun apẹ́ ṣé o ẹ ṣé o ẹ ṣé o àmín amen. Ó yá ẹ jẹ́ ṣe donation kékeré ó yá a fẹ́ ra géètì a fẹ́ já ọjà sínú ṣọ́ọ̀bù màmá a dẹ̀ fẹ́ bá wọn kan ṣọ́ọ̀bù a fẹ́ rẹ̀ a fẹ́ wọlẹ̀lẹ̀ a fẹ́ ṣe ẹnu ọ̀nà sí ṣọ́ọ̀bù wọn a fẹ́ ṣe bọ́gláàrì a fẹ́ já ọjà gbogbo tá a fẹ́ já ṣọ́ọ̀bù wọn àti jẹ́rìntọ̀ tó jẹ́rìntọ̀ yẹn náà ni ó máa pàwọ́ inú ilé ó máa pàwọ́ nílé máa pàwọ́ ẹni tó ń ṣe in ṣọ́ọ̀bù màmá ẹ káàsán fẹ́ ra nǹkan o ókè màmú dẹ̀ fẹ́ ṣe ara wọn rìn wọ́n lọ ta àjà ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù gbàgbọ́ bẹ́ẹ̀ ó ti tán yóò ṣeé ṣe ẹ bá wo kọ́mẹ́ǹtì yẹn 5,000 ta ni orúkọ wọn ó ti stroll lọ ẹ ṣé o wọn lẹ́nìkan ti fún wa ní 5,000 God bless you ó yá ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn a fẹ́ kan ṣọ́ọ̀bù a fẹ́ ṣe géètì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wò tá a bá parí ilé tán lásọ̀rọ̀ mọ́tò ẹ já ṣàwọn nǹkan yẹn díẹ̀ àwọn kan ti ń bí mi léèrè irú àwọn iṣẹ́ wo iṣẹ́ house items mini pọ́ọ̀tì kitchen cabinet WhatsApp kẹ́ ẹ bá wa chat ẹ jọ̀ọ́ ẹ má bínú mẹ́sẹ̀gì pọ̀ lórí WhatsApp wa in fact bí mo ṣe ń reply tó kò jẹ́ kí n lójú oorun kò jẹ́ kí n ní rest àná mo fẹ́ sọ pé mo rest bó lànà yẹn èrò tó ń ta báyìí mo ti sùn lọ mo mu coughlin mo ṣe kíní coughlin oògùn fọ mo wá nígbà máa tún délé náà mo tún scratch sórí bẹ́ẹ̀dì ni
ilẹ̀ mọ́ kí n tó jí kódà inú ìyàwó mi gan pé tí ẹ rest dé ni ó yá kí lè fẹ́ fún what do you want to give us yes account àti pin account o a fẹ́ kan ṣọ́ọ̀bù gbogbo tó fi máa kan ṣọ́ọ̀bù yẹn tó fi máa rẹ ó ti pin ó wà ń bẹ̀ ẹ bá wo ó ti wà ń bẹ̀ account number ti wà pin. God bless you, we love you. A ní ìṣẹ́jú díẹ̀ online. God bless you, ní jábọ̀ o. Ẹ bá wo tó ti wà ń bẹ̀. The account number is 01-991-31-544. 01 gbogbo ẹni tó lọ́wọ́ sínú iṣẹ́ mọ̀mọ́ yìí ọ̀run máa gbé yín dìde. Ní ṣubú láíláí. Inú mi dùn Ọlọ́run ń gbọ́ inú mi dùn mo ní fact Ọlọ́run ló bẹ̀rẹ̀ iṣẹ́ lóòótọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Kristi. Ó ti pín bẹ́ẹ̀ àbí? The Lord bless you. Ó yá a fẹ́ kan ṣọ́ọ̀bù iye tákan kíkan ṣọ́ọ̀bù rírẹ́ ṣọ́ọ̀bù wíwọlé nínú ẹ̀ small burglary àti ilẹ̀kùn méjèèjì ní pẹ̀lú géètì bíbá yìí ó ní 560 then ọjà tó fẹ́ máa ta ó ní cost àti freezer àti generator ń lọ sí 518,200 naira so a fẹ́ make sure pé a fẹ́ bá màmá ṣe kí ni wọ́n dùn kó dùn délẹ̀ inú wa dẹ̀ máa dùn inú tèmi gan dùn ẹ mọ̀ ṣe mọ̀ màmá ti ń darúgbó ó yẹ kó máa ní a fẹ́ ra nǹkan o kí màmá tiẹ̀ máa fi yẹn lówó lọ́wọ́ ká máa fi yẹn mówó dání kì í ṣe gbogbo àná lè yàn àmọ́ kó káṣí fún wọn èèyàn máa wá o ọmọ ẹgbàá 20,000 yìí ẹgbàá 10,000 yìí ṣùgbọ́n àwọn gángan nílò kan ní èyí wá ra nǹkan ká máa gbowó sọ́wọ́ everyday ìyẹn gan máa mú kí inú arúgbó dùn so a dẹ̀ ti kọ́ ṣọ́ọ̀bù yẹn fún wọn ẹ rí ṣọ́ọ̀bù yẹn gan ti bolé bẹ̀tà o pé kó wà bẹ́ẹ̀ $50 that is $50 that is 35,000 naira one load dollar tinú oyè mọ́mí tinú oyè ẹ̀ ní jábọ́ $50 that's 35,000 naira. God bless you ẹ̀ ní jábọ́ ẹ̀ ní ṣubú yóò dára fún wa ẹ bá ń gbé ṣọ́ọ̀bù yẹn láti ibẹ̀ yẹn sáré ẹ gbé látọ̀kan yẹn kẹ́kọ̀ọ́ gbó wa ó yá God bless you ẹ máa comment mọ́mí tó fún $50 yẹn ẹ̀ 20,000 ọmọ bí sóyè dì ní God bless you 20K down sáré mọ́ gọ́ọ̀lù ẹ̀mọ̀dá ìṣẹ́rìn ìyá aláfọ̀ tó lọ ní ìlú ọjà gbéra ńlẹ̀ kò ní máa bọ̀ Gabriel gbéra ńlẹ̀ kò ní jà fẹ́ rí ọ ní nígbà táwọn dáadáa ẹ̀yin wòlíì ọ̀là wòlíì wà mí ẹ̀yin wòlíì àṣepọ̀ 1,000 naira kò ní fọlọ́ adébùsù ò ní jẹ́bàjẹ́ ẹ̀rọ àgbẹ̀yẹ 61,000 God bless you you know for ìrànlọ́wọ́ yóò jáde fún yín àánú á jáde wá fún yín tani 66,000. Jẹ̀lílá tún mi ilẹ̀ o Jẹ̀lílá wà Jẹ̀lílá ó jẹ̀lò 76,000. Jẹ̀lílá jẹ̀lò 66,000. àǹtí Jẹ̀lílá ẹ̀ ní jẹ́bàjẹ́ ẹ bá dá àwọn bá mi dáadáa ní. Dan 10,000. Dan 10,000 jẹ̀lò 76,000. ẹ̀ ní ẹ ra ànúgbà lórúkọ Jésù ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run kílẹ̀ pé. Adébísí Owólabí 100,000. Adébísí Owólabí 100,000 naira. 177,000. Adébísí Owólabí ibi tẹ́ ti mú kò ní gbẹ ẹ rí àánú gbà ẹ̀yìn lọ. Ìdòwú Olúwajẹ́misí Johnson 10,000 ó jèlò 187 ẹ rí àánú gbà 5,000. Bàbá ẹ mú fóònù náà. 192. 193. Ẹ má sì kíní ìka ẹ̀dá fọjú ìgbórúkọ wọn 2,000 ó jèlò 195 God bless you ẹ ra àánú gbà lórúkọ Jésù ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run ó yá ẹ má pè kí ẹ má pè báwọn 1,000 193 196 ẹ ra àánú gbà lórúkọ Jésù yes ẹ bá wa pè bẹ́ẹ̀ ṣe ń support màmá ọ̀run máa support yín. Màmá dúpẹ́ gan wọ́n mọ̀ lórí. Yẹ́misí 2,000 ó jẹ́ lò. 203. God bless you. Ṣé ẹ ti kọ́ Olútóyìn Adéyínká? Ok, mo ń gbọ́. Ẹyinjú 10,000. 213 ẹ ra àánú gbà. Olútóyìn 50,000. Olútóyìn 50,000 Adéyínká bí? Olútóyìn gíní? 263. Olútóyìn Adéyínká ìwé jẹ́ 50,000. Ọmọ mi Olútóyìn ẹ ra àánú gbà. 263,000. 263 ó yá.
268 268 5,000 ẹ ra àánú gbà ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run Olúwatóyìn 2,000 270 ẹ ra àánú gbà ó yá 290 mo rí ìkẹ́ ẹ ra àánú gbà àdúrà kan ni 295 ẹ ra àánú gbà ẹ ra àánú gbà. Akintade 3,000. Eh? 298. Akintade 3,000. 298. Ẹ ra àánú gbà. Intercombi lọ bí 1 million. Àbí ẹ bá ń ṣí 560 pẹ̀lú. Patient ọmọ wùmí 10,000. 10,000. 308. Ẹ ra àánú gbà. 2,000. 310. Àjílẹ̀ Mojísọ́lá ẹ ra àánú gbà. Olórí Ìbídùn Eiders 200,000. 200. That's 4. Olórí Ìbídùn. 4. Máa mi kò ní bàjẹ́. Máa mi kò ní bàjẹ́ fún mi. Máa mi ẹ ra àánú gbà. Ó jẹ́ 510. 510. Ẹ mọ̀ ohun tó ló ń ṣe Dádì ládùúgbò. Olúwayọ̀mí 10,000. Láìjí Olúwayọ̀mí 10,000. 10,000. 520. Ẹ ra àánú gbà. Tọ́pẹ́ Sunday 1,000. Tọ́pẹ́ Sunday 1,000. 521. Ẹ má sí 2,000 kà sí 20,000. Àjọkẹ́ Àmọ̀wó 1,000. 522. Ẹ ra àánú gbà. Ó yá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lọ́wọ́ sí yẹn ọ̀run dìde fúnra lọ́wọ́. Debbie 1,000. 1,000 méjì. 524. Ẹjọ́ torí Ọlọ́run àṣẹrẹ́ bí 534. gold 10,000 for 5,000. Ẹ ra àánú gbà gold. Ó yá Yẹmí Ọláníyì 20. Yẹmí ní ẹ ní jábọ́. 544. 554. 2,000. 556. Ọmọládé 5,000. 561. Ẹ ra àánú gbà. Ẹ má jẹ́ sọ́wọ́ pé ìrànlọ́wọ́ á dìde fún yín lórí. Aróyẹ̀hùn 5,000. Aróyẹ̀hùn 5,000. Aróyàn 5,000. 566. Ọlálẹ́kan 20. 586. Ẹ ra àánú gbà Mọ̀ṣúdù Ọlálẹ́kan àbí. 2,000. 2,000. 588. Ẹ ra àánú gbà. Ó yá Esther 1,000. 589. Ẹ rí báyìí tó fún wa ní 500,000 ní ìsìn. Ẹ máa wo ẹni ní òtún dá mi láyà mi bí. Ìyábọ̀ Akínwùmí 1,000. 590. 590. Kí ni méjèèjì sísì 560 àti 5? Cecilia Àkànbí 50,000. Cecilia Àkànbí 50,000. Ẹ ra àánú gbà. 640. 20,000. 660. Ẹ ra àánú gbà. David Exclusive. ọjà ti wọnú ṣọ́ọ̀bù mọ̀mọ́. Ẹ ra àánú wọlé. Láre Ògúnníyì 20. Láàrin ògùn ní 20. 680. Ọmọ wàhálà yìí ẹ̀yìn ra àánú gbà. Mọ̀mọ́ yìí ti ṣe nǹkan kan Ọládùn ní sẹ́yìn. Kẹ́hìndé. Ẹ̀bọ́yà ẹ̀mọ̀ ń pa ẹ̀ wọ́n ti ṣe nǹkan sẹ́yìn tó wá ń kànlẹ̀ fún àánú báyìí. Ṣé rí àṣẹ lọ kí ni? Ó ti jù bá ń lọ. 680. Fúnmiláyọ̀ 5,000. 685. 685 ó yá ẹ ra àánú gbà. Mọ̀mọ́ yìí ti ṣe nǹkan kan sẹ́yìn. Mọ̀mọ́ yìí táànù fi wọlé báyìí kì í sojú lásán. Iṣẹ́ Ọlọ́run tó ti tọ́jú kò ń ṣe márùn-ún lórí ìdá mẹ́wàá ìjà lẹ́yìn àti wọ́n jọ jà ló ń lọ yẹn. Pé ẹ má fẹ́lẹ́ lọ́wọ́ mọ́ kí ló dé. Irọ́ ìdá mẹ́wàá tẹ́ bá fún ní 1 naira á bẹ́ ṣọ̀pọ̀ Ìró ìdá mẹ́wàá tó tán ògbóni ó fún láṣẹ Jésù. jù lórí ìdá mẹ́wàá gan. Mọ̀mọ́ yìí ti ṣe dáadáa sẹ́yìn. 2,000. 2,000 èlò 67. Ògo ni fún Jésù. Gbogbo ògo fún Jésù. We did not take this self for granted. Iṣẹ́ lẹ́yìn tí kẹ́ẹ̀ tó mú 1 naira. Ẹ wo ibi tẹ́ ẹ ti mú ọ̀pọ̀lọpọ̀ máa rọ́pò bẹ́ẹ̀. Kí ló sọ 6 kìlà wà. 687 ibo la lè ṣe ń lọ. Alórí 1.1. Mọ́tò tán ni a wá gbé 1.9 ni a wá mú mọ́tò yẹn o. Ẹ já parí ilé ni. Àbí ká sí mọ́tò pẹ̀lú ilé ni mọ̀mọ́. Kò sí dọ́là ò lè ṣe. Àbí wọ́n ní mọ́tò yẹn dírẹ́bà gba dírẹ́bà mọ́mọ́ wọn. Sẹ́yìn ni wa mọ́tò. Ẹ lè dírẹ́bà mọ́tò. Èkó wa ń kọ́.
tí mo fẹ́ máa ṣe níbàdàn ò tó nǹkan tí mo fẹ́ máa ṣe lẹ́kọ̀ọ́. Kò yé mi. Àbí nígbà tí mo ti ń lo 4 days níbi tí mo ń lo 3 days ní Èkó. Okay. Ìwé ni mo ti wá ń dé. Síbẹ̀síbẹ̀ àwẹ̀ tí mo wà mọ̀mọ́ náà. Síbẹ̀síbẹ̀ torí tẹ̀yìn náà bá lọ. 2000 ó jẹ́ lò ó. 6 kílẹ̀ sí 687. Ní jábọ̀ o. Mọ̀mọ́ àánú wà lára yín. 689 náà. Àánú wà lára yín. Ẹ wo lọ wá ra ilẹ̀ tó wà lẹ́yìn ọ̀dọ̀ mọ̀mọ́. Àfi plot tó wà lẹ́yìn wọn. Olóríire kan wá rà lẹ́yìn wọn. 73. Àwọn ìjà tí mo bá wọn jàgbá yẹn kò ṣe wá. 678. 678, sir. Láti pọn 680 lẹ́lẹ́ tí. àti wà ní 680 mi ò ti sọ̀rọ̀ ọwọ́ kan tó mọ̀ sí àná. Ẹ bá ń sáàkì àwọn tí mo kó wá bí ilé mi. Ẹ sáàkì wọn. Ó ti lé 7. Kí wàá lẹ̀ ń sí? Ọláwùmí 3000. Stop it. 3000. 704. Ó yá. Mélòó lórí mi fẹ́ kó? 704,000. Yóò dá fún ìjàre. Ẹ ra àánú gbàjàre. Jésù. Bàjẹ́ fún mi. 804,000. 804,000. 100,000. Kí lè kórè wọn? Prince Temi ẹ̀ ní jábọ̀. Mo rí tẹ́ dáwọ́lé nǹkan olúwalẹ̀ ṣàṣeyọrí mi. Òjìbá náà ti ń lọ rí 1 million. 10,000. 14,000. 814,000. Adéyẹmí 2,000. 816,000. Surat 2,000. 18. Ẹ ra àánú gbà. Ẹ sàmì ẹ ra àánú gbà. A ti wà ní 818. 821. Ẹ ra àánú gbà. Màmá àánú ń bẹ lára yín. Mo fura sí yín. Àánú. A ti ń ṣe o. Ti mọ̀mọ́ ilé ìtún yàtọ̀. Ó tún àìrọ́ ó yàtọ̀. Ibẹ̀ ẹ̀ mọ̀ àbí ẹ̀yẹn foundation. Èló nílẹ̀ yẹn ṣé lẹ́yìn. Táàtì mi nítorí èmi náà 100 èmi náà gbọ́dọ̀ ṣe 100 kan bẹ̀. Tó fẹ́ rà ní. Online mo ti ń sọ ilẹ̀ ẹ̀yún èmi náà orí mi mọ́ gba bọ̀dé ẹlẹ́dàá mi mọ̀ sùn lọ. How much náà wọ́n sọ? 834. Ẹni bá lè sanwó lájù ní màá talẹ̀ ẹ̀yìn fún. Ẹgbẹ́ star ló fẹ́ wà báyìí. Ẹgbẹ́ star tí wọ́n sọ lọ́wọ́ ẹgbẹ́ ológo then baba. 600,000. Wọ́n ti sí wo mọ́tò mọ́. Ẹ jẹ́ wo. Ọpẹ́yẹmí Ọlánìkan 600K. 1.431,000. 600K. 500,000. Níbo la gbà ẹ̀mí àwọn wòlíì ẹni tó pè mí tó rán mi sí ojú ẹ̀dá Ọlánìkan ojú òní tì ọ́. Àmín. Ẹnu dẹ̀ máa wọlé. Àmín. Ṣé mọ̀mọ́ ẹ dúpẹ́? Bọ́dúpẹ́ ṣe ń wo. Ó yá. Ẹ̀ṣọ́ olúwa wà pẹ̀lú. Ó jẹ́ lónà. 1.4. 1.4. Àti mọ́tò àtẹ́lẹ̀ 3 million. Àmín Jésù. 1.4. Àmín Jésù. Ẹ ṣe ẹ̀ ní jábọ̀ God bless you. Ìgbà tí mo dẹ̀ wò ń sìn mo rí pé gbogbo tá a fẹ́ ṣe ń bì nǹkan nulẹ̀ ibẹ̀ ló yẹ ká ti yọ ntara nulẹ̀ o. Kò yẹ ká tún máa sọ pé yẹn àátúnṣe kitchen cabinet kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ o. Torí bẹ́ẹ̀ mi ṣe ń wò ni pé owó ìṣe 1.4 báyìí. Àti mọ́tò tá a fẹ́ rà fún màmá àti tá a fẹ́ ṣe yìí kó jẹ́ 3 million. 1.4 ó dẹ̀ ti wà nílẹ̀ báyìí. Ó kù bí 1.6. So ṣe bá bísí ṣe ń bá wọlé gbé mọ́tò fún màmá mọ́mọ́ ọkọ̀ $6,000 $6,000 mọ́mọ́ gbé sọ́jú màmá kí lè sọ mọ́tò ọkọ̀ orin tẹ́ èyí ló ń lọ làtàbà yàtọ̀ ríkà tó bá sábà ẹ wo ó ń fíìmù pàdé ó ń fíìmù ó ń tíátà pàdé ó ń tíátà ẹ̀rù ó bẹ̀ nìkan. Olúwa jẹ́rìí ara rẹ̀. Ẹ̀mí mímọ́. Olúwa jẹ́rìí ara rẹ̀.
Oya màsá. Bàbá àwọn bóyá jẹ́rìí ara rẹ̀. Ayérayé jẹ́rìí ara Bàbá rẹ̀. oya. Olókòṣù lọ jẹ́rìí ara rẹ̀. Ohun tíátà méjì ti sàdé. Lélẹ̀ ìta wa bá dé, èmi kí ó jẹ ẹgbẹ́ ohun tíátà. Ẹ wá mú àǹtí Rónkẹ́ àbí Sòsòdì, ẹ wá gbé mi sínú tíátà. Ọ̀gá Bello ọ̀gá mi, bàbá yín kákọ̀dùrì. Ẹja bẹ́ẹ̀ bàbá Fẹ́mi Adébáyọ̀. Ẹja bọ̀dọ̀ ọdún oya Adékọ́lá ẹja àjọmọ̀ sí tíátà báyìí. Èmi gan ṣe tán. Ó yá. Wọ́n lẹ́ni yẹn pé wọ́n lẹ́ni yẹn nọ́lẹ̀ ni o ẹni yẹn ilẹ̀ yìí ló ń ná. Ẹni yẹn nọ́lẹ̀ ni ẹni tó fún 600 wọ́n ló tẹ̀ ń gbọ́ báyìí wọ́n lò. Minus 600 báyìí. Wọ́n ló tó tún nọ́lẹ̀ fún wa ògo ni fọ́lọ́. Wọ́n ní 600,000 kan wọ́n ní wọ́n nọ́lẹ̀ ni o. Ta ló pè? Àti Wọ́n wà lọ́mọ orí wọn wà lọ́wọ́. wọ́n lé ní nọ́lẹ̀. Sọ yẹ kó o máa náwó nígbà tá à ń pòwó lọ́wọ́. Sọ yẹ kó o máa nọ́lẹ̀ lọ́la. Ó sì dẹ́rù bà mí. Wẹ̀ ẹnìkan nọ́lẹ̀ ní ẹnìkan wàá sọ. It will become reality. Ó yẹ ẹja máa lọ sóṣù tán. Ẹja máa lọ. The Lord bless you. Àwọn èèyàn ṣì ń comment ẹ̀ máa ń wò. Comment ṣì ń lọ. Comment ṣì ń lọ. Comment still going. The Lord bless you. Ẹ ní jábọ̀ o. Ẹ ní rí dààmú. Ọwọ́ Olúwa yóò wà lára yín. Agbára Kristi yóò sì mí sí yín lára. Nínú ìrìn àjò yín ẹ̀ ní sunkún. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù ló wà. Ọjà ta ló ti comment ẹ̀ máa ń wò. Ọ̀gá pẹ́ntì ẹ̀ káàbọ̀. Ẹ pẹ́ntì ilé fún ọ kí ilé gbá dáadáa. Ṣọ́ọ̀tì yá ẹja máa lọ. 1,000 ẹja máa lọ. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ká gbàgbọ́ pé àti ṣọ́ọ̀bù àti gate àti ọjà kí a gbàgbọ́ pé ó ti ṣeé ṣe. Wọ́n lẹ́nu tó sọ 600,000 lẹ́ẹ̀kan wọ́n lẹ́nu yẹn ná kílẹ̀ lẹ́nu ló ná. Ó ná ilẹ̀ yín ọdọ́ màmá wọ́n fẹ́ tà. Mo ti ń bẹ́ ní ẹ polo mo ti ń bá kólé mi ní òrà dùn mí. Now wọ́n ní ká méjì wà níbí báyìí lẹ́gbẹ̀ẹ́ màmá yìí ó rè délẹ̀ báyìí. Wọ́n ní wọ́n fẹ́ tà so ìyẹn wọn máa kọ́kọ́ ní kọ́ clear nínú so wọ́n náà fẹ́ tà ibùgbó ilẹ̀ bíbáyìí ló jẹ́ ní o. Then estate kejì wa ti ready àárọ̀ la ẹ máa rí wa live níbẹ̀ ní estate wa kejì ẹ máa rí wa live ó ti ready 7 acre ló wà níbẹ̀. Then ibi tó wà nípa second phase wa yẹn ni pé tó wà nípa second estate wa yẹn pé ó dojúkọ camp church wa ti ní camp so about 5 acres ní camp wa so ilẹ̀ 7 ilẹ̀ second estate wa ó dojúkọ camp ní so ẹ̀yin tẹ́ bá ra lẹ̀ second estate ẹ ti dojúkọ ṣọ́ọ̀ṣì iwájú church lẹ́wà iwájú camp lẹ́wà so ẹ máa rà àánú gbà. Àmín Jésù. Second estate yẹn gan èèyàn méje ti ra lẹ̀ ń bẹ̀ báyìí ní tó wà ń bẹ̀ gan kò pọ̀ lọ títí mọ́ so tí wọ́n náà máa ra tètè 1 million ní plot kan ìṣàbẹ̀wò à ń lọ bẹ̀ láàrọ̀ la a máa lọ gbé. Thank you for your support mama appreciate yín ọmọ wọn náà wọ́n dẹ̀ mórí wọ́n sọ pé ẹ ṣé o ẹ máa rí àánú gbà amen 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 ẹ bá wo comment tó ti tán ni báwo adúpẹ́ gan o ẹ bá pray fún mama pé iṣẹ́ ìyanu tọ́lọ́run ti bẹ̀rẹ̀ kọ́lọ́run ṣe kí ni o kọ́lọ́run parí ẹ̀ so ilé ẹ̀ náà dẹ̀ rí ṣọ́ọ̀bù ó ti dúró àti kọ́ ṣọ́ọ̀bù sókè wọ́n á kàn wọ́n á já ọjà sínú gate everything ó máa wà ó máa steady pa Thursday la fẹ́ sílẹ̀ yìí so ń bọ̀ ẹnìkan ló ń bọ̀ ó ní júwe ọ̀nà fine máa júwe ọ̀nà fún ṣùgbọ́n mọ́ àjẹran wa tán o àpẹran tó pọ̀ mùsùlùmí kan àbí ṣé mùsùlùmí náà ni so ṣé mùsùlùmí afẹ́ pa àbí adìẹ ò lè táwọn èèyàn jẹ ẹ̀yìn tá a sàpàǹtà bá rí ògbó fọlọ́n á fi yín lọ́n kó lọ́n ṣe ẹ̀wọ̀n olùkọ́ni o ìbẹ́ lé lórí olùkọ́ni kò mọ̀ ṣe kó lórí kọ́ni ká jẹ́ kájọ o. Wọ́n jọ. ẹ jò. Torí ẹsẹ̀ mi ó ti lé dáadáa. Bẹ́ẹ̀ni. Máa fi jò, máa jò gidi, máa jó. Tó tán, o wá ní mọ̀mọ́ mọ́jójó. Ìwọ gan tó yẹ kó lọ kọ́jọ ní mọ̀mọ́ mọ́jójó. Ìyẹn sure. So God bless you viewers all over the world, lovers, supporters, I love you. My followers are the best. Mi sọ ń pa ẹlòmíì o, my own followers. Ẹgbẹ́ Alájẹ courtroom a dúpẹ́ gan o. Ṣé fún wọn ní 1 million ní Friday tó ó ti ń lọ bí 2 weeks báyà bí. So aláwọ̀kọ́ wọn kọ́ send 819,000. Ẹlẹ́ẹ̀kejì wọ́n send 1 million. Roughly 2 million naira. Ẹgbẹ́ Alájẹ courtroom ẹ̀ ní mọ̀ bàjẹ́. Ẹgbẹ́ Alájẹ courtroom iná ò ní tán wọ́ yín. Ẹ rí àánú gbà. Ẹ rí ìrànlọ́wọ́ lọ́wọ́. Wọ́n dẹ̀ sọ pé nínú ẹgbẹ́ wọn náà ni ẹnìkan sọ pé ó máa ra electronics ń lé màmá. Wọ́n dẹ̀ nínú ẹgbẹ́ wọn náà lẹ́nìkan tí lóun mọ̀ fún wọn lówó oúnjẹ lóṣooṣù 20,000
naira ní every month. We appreciate you. Ẹ ṣé o. Orúkọ mi ò yí padà. Gabriel Adémọ́lá Ọmúsàn tẹ́ ẹ mọ̀ ń pè èmi ò pera mi bẹ́ẹ̀ o tẹ́ ẹ mọ̀ ń pè ní ọkọ arúgbó ìwọ ló mọ ọkọ arúgbó ẹ̀yin lẹ mọ̀ èmi tè ọkọ sílẹ̀ mi o ọkọ sílẹ̀ mi èmi sọkọ arúgbó. wọ́n ti endorse ẹ̀. So tẹ́ ẹ mọ̀ sọkọ arúgbó by the grace of God, the GO for Agbala Gabriel Apostolic Church and the CEO of Agbala Gabriel Old Age Home and Charity Foundation, we are well registered. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Adẹ̀tún deal pẹ̀lú estate. Kí lè má pè real estate property. Adúpẹ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Àwa náà kọ́ Ọlọ́run wá ní. Bí a ṣe ń gbàdúrà, láńdé sí ayọ̀, ayé máa wá dúpẹ́ o. Àwa náà kọ́ Ọlọ́run. Èmi náà kọ́ Ọlọ́run ni. Èmi náà kọ́ ọlá ẹ̀yin tọ́nà fi tì mí ni. Ta ló ń jágbàlá Gabriel ìbẹ́yìn ni? Ẹ ṣé fún ìfẹ́. Ẹ ṣé fún ìgbárùkùtì, ẹ ṣé fún ìdìde ní gbogbo ìgbà. Kò ní sú yín kò ní rẹ̀yìn. Mọ̀ pé lẹ́yìn màmá yìí ọ̀pọ̀lọpọ̀ tó máa dìde. Gbogbo Ọlọ́run gbọ́. Kò ní sọ kò ní rẹ̀wá. Ẹ wá gbọ́ ibi tá a ti ń mówó yẹn ilẹ̀kùn àánú máa ṣí ń bẹ̀. Àánú máa dìde. Àánú máa dìde. Àánú máa dìde. Àánú máa dìde. O fẹ́ pè tàbí WhatsApp. O fẹ́ pè tàbí WhatsApp. Ẹ jẹ́ ẹ mọ ilé ìdájú. Mi ì lè ran gbogbo ayé lọ́wọ́. Ẹ lọ mọ̀ yẹn dájú. Ẹlòmíì ti ń bú mi lórí WhatsApp. Ekini ìbọ̀lẹ̀ ìran yẹn lẹ́wọ́ ni. Ẹgbẹ́ kọ́ wa. Ngba mo ní about 2000 message lórí WhatsApp. Wọ́n bí mi dá. Mi lè reply 200 lójúmọ́ wọ́n bí mi dá. Kí n reply 200 message. Mo dẹ̀ ní about 2000 message lórí WhatsApp. Kò possible. I will do my own and leave the rest. Ẹ má bínú. Calls ti pọ̀ ẹ má bínú. I am so sorry. Mo ṣe ń bẹ̀ wá pé ká má bínú. Today àwọn calls tí mi tí lè gbé. Today àwọn message tí mi lè reply. Ẹ jọ̀ọ́. So ẹ̀yin tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ kàn drop voice note. So the WhatsApp ẹ lọ drop voice note. So the WhatsApp is 07054900751 07054900751. For the last time is 070. Support with this account number is 01991315544 01991315544. GT Bank. I love you so much. I can't do without my followers. I do pray for you every day. Mo de ba pe Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Ẹ ní sọmọ nù. Jésù. Ẹ ní sọ ilé yín nù. Gbogbo ohun tẹ́ ń fẹ́ Olúwa yóò ṣe fún yín. God bless you. I love you. Take care for now. A tún ríra bóyá rọ̀lẹ́ ọ̀la lọ sí the estate wa ìrù wa ń bẹ̀.